Mo kí ọlọ́lá wa ní àpọ́nlé wa àwọn àgbàlagbà wọn ní bí ọmọ ẹni bá ju ni lọ a máa ń tẹ̀ ẹ́ lóye ní báàbúrò ẹni bá ju ni lọ a máa ń tẹ̀ ẹ́ lóye ní bọ́ọ̀rẹ́ ẹ bá ju ẹ lọ a máa ń tẹ̀ ẹ́ lóye ní wọ́n bí ọmọ ẹ bá ju ẹ lọ tó o bá tẹ̀ ẹ́ lóye ní gbogbo òfẹ́ kọjá bó ṣe wà nìyẹn. Mo kí ọlọ́lá wa gbajúgbajà ni ọ̀nàrẹ́bù wa olóṣèlú ni lóye ni nílà àkàyè ni ọkọ̀ onílà àkàrè ní ìbáṣepọ̀ mọ́ kékeré lọ́lọ́wọ́ òṣùṣùn tó sì kọ́ ọ̀la fún nínú ẹ̀yà àtàkì ìfẹ́ ní ilẹ̀ má bàrà jẹ́ ọlọ́run ní ẹni ilẹ̀ ní tiẹ̀ ọdún bẹ́ẹ̀ kàrà mọ́mọdé kàrà mọ́mọdé o ọdún bẹ́ẹ̀ kàrà mọ́mọdé. ọ̀nà ìbùwà náà fún ìpínlẹ̀ yàtọ̀ sáàkì lórí orin tí wọ́n ṣe tí wọ́n lékún lọ́jọ́ òní mímọ̀ ṣe kọ́ nínú ọ̀tàrẹ̀tàrẹ̀ ọ̀kan lójókòó yìí nínú aláàánú ọ̀kan lójókòó yìí nínú tọ́lọ̀hún fòyàn ní kékeré nínú tọ́lọ̀hún fòyàn yẹ kó tún fẹ́ lòmí ìyàn lójókòó yìí kì í ṣe ká fi lójú wọn ọlọ́wọ́ wọlá gbogbo rẹ̀ tọ́wọ́ òfin ṣe lọ́wọ́ òsì òmọ̀ má ṣe lè láṣẹ kágbá fún ẹ̀ ṣàmì dáadáa àdáwò tí máa ń dé báyàn tí wọ́n ní ẹ̀ta tó bá tirẹ̀ kẹ́ gbọ́dọ̀ bí àfúnmá fi ṣe sàrà fún wa àdáwò kẹjáwó tó bá dé wọn náà ní kí n ṣe bẹ́ẹ̀ fún ẹ̀ tí ọ̀rọ̀ náà ti dà kí n ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́ wá ti ṣàlọ́ àwọn àgbàlagbà wọn lẹ́yìn tí òótọ́ ní fún náà jọ lómi lọ. Ìfẹ́ ló mú àdúrà wá, ìbínú ló mú èpè wá. Ọlọ́run kò pè àrá ìṣàpá. Lọ́yà mo ní àdúrà kí ẹ̀jẹ̀ bá mi níbi báyìí báyìí ní ṣùgbọ́n yára. Èyí pẹ̀lú àwọn afáàlẹ̀ níbi náà lọ. Èyí tí wọ́n fi pè mí fún ọjọ́ ìlú ìkọ́ṣẹ́ ti mẹ́wàá. A lè fi bẹ̀rẹ̀ sílẹ̀ à ń bọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ìyá ẹni tó pè mí, ó tó lé oṣù rẹ̀ lọ. Lọ́gbọ́n bá ti ń ṣòro òṣìṣẹ́ pamọ́ ni. Lọ́gbọ́n bá ń ṣàìdá náà òṣìṣẹ́ pamọ́ ni. Àwọn àtẹ̀síta ló lọ bẹ̀ àtúntò ẹ̀kọ́jú ẹ̀ lọ oṣù ẹ̀ lọ́jọ́ orí wọ́n ti wọ àwọn ọ̀wà kan sílẹ̀ orí àṣẹṣẹ́ làwọn á bá ẹ̀kọ́ sọ́dọ̀ dáńdọ̀ lókè ìdáàbò. Ọlọ́rẹ́bù rèé bí àwọn olóṣèlú bá gbé nǹkan fún wọn wọ́n yọ tiwa sọ́tọ̀ ni. Tá a bá dé gba àwọn aláàfà kò sí bẹ́ẹ̀ ló ṣe lè pọ̀ tó wọ́n yọ tiwa sọ́tọ̀ ni títí dáadáa. Wọ́n bá níjọ́ ilé aláìsàfà mo máa fún àwọn èèyàn lówó nígbà yẹn o ẹ má wà ẹ má dá wọn lóhùn o ẹ tún kalẹ̀ àṣetọ̀ tí bí wọ́n ti ṣe gbogbo ìgbà nìyẹn wọn kì í ṣe báyìí fún àwa ní kọ́mọ́ ẹ máa ń ṣe fún àwọn èèyàn ọlọ́run á kó ṣe wọ́n dá bẹ́ẹ̀ gbogbo ohun tí a ti tẹ̀sí lọ́nà má ti fa ilẹ̀ fún mi ọ̀dà àyà ìkọ̀dà bàbá yìí ọ̀dà àti tóbi ọlọ́run bá ohun tó mú ìfọ́lọ́jọ́ ohun ọlọ́run ṣàmì dáadáa ṣàmì dáadáa àdó ni má pọ̀ jù lọ lẹ́dàá ọlọ́run lè yí kó òṣèlú tọ́lọ́ lè ṣe mẹ́ta tó lè tó ṣùgbọ́n tí kò sí bàbá ní ọlọ́wọ́ ọlọ́wọ́ lè yí kó òjèdè òyìnbó lè ṣe aṣọ ní kò ṣe bísínẹ́sì ó lè wọṣọ òyìnbó ṣe aṣọ ní ṣùgbọ́n kó wá wọ̀ kó yẹ ẹ̀dá ọlọ́tún ṣe lè yẹ fún ọlọ́tọ̀ àná òyìnbó ṣe lè yẹ mọ́ pẹ̀lú òkú ọlọ́run ẹ̀ ní rárẹ̀ ìfẹ́ olóòdò tó wá ìjọba lọ́kàn yín tó jẹ́ gbogbo ògbà ẹ máa ń pariwo òdú yìí pẹ̀lú òkú ọlọ́run wọn ò ní fi ẹ̀mí wọn ò ní fi rúbọ fún ẹnì kọ̀ọ̀kan ọdún ìwà lọ sókè o ọlọ́run wọlé ayé pé gbogbo ọjọ́ tá a bá fi bẹ̀rẹ̀ January 1st láyé ọjọ́ náà láti kárí December 31st tó bá jẹ́ Monday la bẹ̀rẹ̀ rẹ̀ Monday náà la kárí December tó bá jẹ́ Sunday la bẹ̀rẹ̀ January 1st ọdún ní Sunday náà la kárí ẹ̀ èyí tá a bá bẹ̀rẹ̀ ní Sunday tá a bá kárí ní Monday February yẹn wá ní 29 ní pm yẹn ṣùgbọ́n gbogbo ètí February yẹn bá ti wá 28 research jẹ́ ká mọ̀ pé ọjọ́ tá a bá ti bẹ̀rẹ̀ ọjọ́ náà láti parí ẹ̀ ọlọ́run wọlé ayé pé Sunday la bẹ̀rẹ̀ rẹ̀ ọjọ́ ìsinmi náà la kárí ẹ̀ pẹ̀lú ògbọ́lọ̀ má jẹ́ àsinmi sínú sàárẹ̀ ọ̀la ṣàní dáadáa. Sàrà tó dájú láì ní sàrà tó bọ̀ sí ṣe lówó òtù. Wọ́n náà lo sàrà tó bọ̀ sí ẹnìkan wá sí lówó òtù. Wọ́n náà máa kà wálẹ̀. Wọ́n jẹ́ ara ni o. Dàda ìdájọ́ wa. Ìfẹ́ládé wá dé bí o. Ẹni tí ò fẹ́ nìkan òun náà jẹ́ lómi lọ. Ẹni ọ̀pá rẹ̀ má balẹ̀ níjẹ́ bálẹ̀. Ọ̀pá ló wà lẹ̀. Ọ̀rẹ́ ló wà lẹ̀. Ìjọba ni yóò kó rẹ̀. Ìgbà náà yóò wá lọ́kẹ́ sí ẹ̀ lọ. Ẹ̀rọ òkúlọ̀ ti fẹ́ alájọba ọmọ ẹ bá sọ pé kò sí kọ́tí ọdún tí àlàyé tó wò sí ìdá òun tó tẹ̀ ohun tí ọjà òun ti dà yìí kò sí kọ́tí ọdún tí àlàyé tó tọ́ ọdún tí àlàyé wọ́n ní bàbá dá pẹ́sẹ́ntì náà tó bá kúkọ́ mẹ́fà láti lọ́ba àti jẹ́ àbọ̀dúgbà jẹ́ ọ̀ṣọ́ rẹ̀ jẹ́ ìjàlá kúta ní ìjàwá ẹ̀ ò tó bá ní kọ́lá pẹ̀lú tó bá yóò ti dá yóò ti dá pẹ́pẹ́ sọ́ ìjàwá kò tí mo bá rí sí ẹ kábíyèsí àbọ̀wọ̀ mẹ́fà tó bá rí rárá ìjàlá
wa káàdì fúnbẹ̀ káàdì ṣe báyìí káàdì bèrè kọ́lọ́mọ ṣe kọ́lọ́mọ wọlé àbó ṣe ń bèrè káàdì bèrè lọ́wọ́ tó lè ṣe lọ́dà ojú ẹ̀rí nínú àwọn tó lè gbàdúrà wọn ló wà ń jókòó yìí nínú àwọn tó yẹ kí tí ò bá sí wọn máa mú wá fún wa wọn ló wà ń jókòó yìí kọ́lọ́mọ wọlé ọdún kẹrìndínlógún síbẹ̀ àti ọdún kejìdínlógún síbẹ̀ báyìí dáa ti fojú kọ káàbà ní ọlọ́run gbogbo èyí tó tún jẹrọ bí ọlọ́mọ ṣe bá ṣe ọba ní ẹ̀yìn ẹ̀sọ́ pé ìkọ́ o ọba ní ẹ̀yìn ni ẹ̀sọ́ pé ìkọ́ o ọlọ́run ni o ẹ má gara o ẹ má sọ pé tó bá gbogbo ọtẹ ẹ bá ṣe ẹ bá tẹ̀lé fún lọ́dọ̀ ọlọ́run kò wọlé abẹ́ wọn lọ́ọ́ tó níwájú ọlọ́run àti láìláì ìdáwọ́ rẹ kó sọ tó bá fẹ́ fún ọlọ́run ìyàmọ́ ní àlẹ́ ọlọ́run bá mi ṣe ọlọ́run ṣe ìlàjà pé àkìtàjà máa ti máa lórí ṣe ọlọ́run. Blaze on the mix. Ọjọ́ lọ́jọ́ máa jẹ́ oṣù lóṣù ó máa wà ọdún lọ́dún máa jẹ́ ọdún lọ́dún máa wà lórí prince gbélé yìí ọmọ ọba ni ọmọ aládùmọ̀rọ̀ Nafiu gbélé yìí ọmọ Táwákálì tù mí ọmọ aládùmọ̀rọ̀ Sona managing director Oxan lógún ẹ̀sùn ọba lóde ládé ọmọ gbélé yìí ọmọ alábàá nínú ògùn ọmọ ọlọ́yẹ ò jẹ́ fi jọ gẹ̀dẹ̀ dáná rárá. ẹni tìrí lọ December lọ́jọ́ bí ọmọ aládùmọ̀rọ̀ ọmọ onígbòrò jẹjẹ ọmọ alájẹ ìwọ lọmọ ara gbá ọmọ alájẹ ọ̀rọ̀ jì bí àgbò ọmọ oníṣàásùn mẹ́rìndínlógún ọmọ àti kájọ ọmọlóògùn agbérí ọmọ afọlàtẹ́kọ̀ ọmọlóògùn àdójì gan ọmọ àti kájọ ọmọ alábò dólì tán ọmọ akẹ́kùn mẹ́rin pèrìjú ọmọ onílé àgbọ́jàrí ọmọ olómi ní bùsù ọmọ onísìkì àjìná ọmọ alábàání lẹ́gùn ìwọ lọmọ lọ́yẹ̀ okú oríire tèmi 3 December every 3 December lọ́jọ́ bí ẹsẹ̀ Nafiu mi ọmọ gbélé yìí prince Nafiu gbélé yìí ọmọ táwájú dàbí gbọ́ okú oríire tèmi ẹ̀mí àṣẹ púpọ̀ ọdún láyé ìgbọ́dún ọdún kan ní Nafiu mi ọ̀nàrẹ́bù jẹ́kẹ̀ ní máàkì àjànírà ṣìdí bàbá ọláwálé bàbá oníbí ìdílé mi bàbá mọ́ọ̀lìkì ló ń kí ẹ kú oríire igi olúwájú wọn ló ní kí ẹ dáadáa adéyù multimedia production AMP TV ní kí ẹ pé kú oríire tèmi sẹ́wọ̀n ẹ̀mí àṣẹ púpọ̀ ọdún láàyè Blaze ọlọ́ba ní kí ẹgbọ́n kí ọmọ gbẹ́rẹ́ ogun ní òkú oríire tèmi o èmi Àjàrà Ràṣídì mò ń kí ẹ dáadáa ìwọ lọmọ olókè wáyé ọmọ ọ̀tẹ́ ní àbọ̀tẹ́mọ́lẹ̀ ẹjọ́ ọmọ bá ní ilé màmá ẹ̀ ọmọ bá nílé bàbá ẹ̀ ọmọ onígbòrò òjèjì ọmọ olókè wáyé mi ọmọ aládùmọ̀rọ̀ ọmọ aṣáájé ọmọ akọ̀fọ́gun tó bá wọ̀lú wo ọmọ ẹni òpó mìíràn fún ọrùn gbẹ ní ẹgbọ́nì tẹ̀hún Nafiu tàbí ọmọba ọmọ èpò ẹni wáyé a ò gbọ́dọ̀ bọ́ kọ́rọ́ a ò gbọ́dọ̀ bọ̀ dárò Nafiu gbélé yìí ọmọ èpò wẹ̀rẹ̀ ní wáyé ṣe o ọ̀nàrẹ́bù Mùsẹ́fì ọmọ èdè ní kí ẹsẹ̀ o máa fàlàtẹ́kọ̀ sani gbogbo yìí pátápátá ẹ̀yin lọ́mọ ológun àgbèrè alájí bọ́ọ̀bù ní máàkì ẹ̀ dáadáa alówólémi inú ní kí ẹ délé
Sàrùmí Ganiu ní máa kí ẹ o alájẹ ẹkú ẹmẹ ní máa kí ẹ kó kú oríire tèmi ọmọgbélé yìí o. Deputy Governor lógùn state ní máa kí ẹ. His Excellency náà ìmọ̀tún sàlàkọ́ o wọ́n ní kí ẹ kú oríire tèmi ìjẹ́pẹ̀ ní kí ẹ kú oríire tèmi o. Ìjọba gíwá ó ní máa kí ẹ kú oríire tèmi o ẹ̀mí á ṣe pọ̀ ọdún láàyè o. Bàbá fún pa ọmọ gbẹ́rẹ́ ogun ní máa kí ẹ kú oríire tèmi ẹ̀mí àjàrà àti ìmọ̀ dúpẹ́ lọ́wọ́ dáadáa. Ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó. Ọjọ́ ìbí ṣe pàtàkì ó ṣe kókó. Ẹni ọdún bàbá láyé ó yẹ kó ṣọpẹ́. Ẹni ọdún bàbá láyé ó yẹ kó ṣọpẹ́. Ọlọ́jọ́ ìbí mo bá èèyàn ó kú oríire. Congratulations on your birthday today. Celebrant, we wish you happy birthday. Ọlọ́jọ́ ìbí mo bá ẹyọ ó kú oríire. Congratulations on your birthday today. Congratulations on your birthday today. Celebrant, we wish you happy birthday.
Congratulations on your birthday today. Congratulations on your birthday today. Celebrant, we wish you happy birthday. Anybody who knows me, wọ́n ṣíwájú Túnjí Ọláwìyí. Ẹni bá dùnnú sí wa torí wa tó bá dùnnú Ọlọ́run ó ti ju Ọlọ́run lára wa kò pẹ̀gọ́ Ọlọ́run ọba Wàsíù Àyìndé ó ṣíwájú ìdùnnú Ọlọ́run ọba ìdùnnú Ọlọ́run ọba ìdùnnú Ọlọ́run ọba ìyọ́nú Ọlọ́run ọba ìyọ́nú Ọlọ́run ọba ìyọ́nú Ọlọ́run ọba òun náà máa rí. Ẹni bá yọ́nú sí mi Kádíjátù, ẹni bá yọ́nú sí mi Rashida, ẹ sọ fún ẹni bá yọ́nú sí wa o. Ẹni bá bínú sí mi ẹ sọ fún kóró dáadáa kó tó máa bínú àìbínú iṣẹ́ Ọlọ́run ọba o. Ẹni bá bínú sí mi ó ṣíwájú ìbínú Ọlọ́run ọba ìbínú Ọlọ́run ọba ìbínú Ọlọ́run ọba ìbínú Ọlọ́run ọba òun náà máa rí. Àánú mo rí gbà adé orí ọ̀kìn. Àánú mo rí gbà adé orí ọ̀kìn. Àánú mo rí gbà adé orí ọ̀kìn. Ọmọ aládé àlàáfíà adé orí ọ̀kìn. Ọmọ aládé àlàáfíà adé orí ọ̀kìn. Èmi ń jayé orí mi adé orí ọ̀kìn. Èmi ń jayé orí mi adé orí ọ̀kìn. Ọlọ́run ló gbogbo fọ́lẹ̀ o adé orí ọ̀kìn. Kì í ṣe mi mọ̀ ọ́ ṣe adé orí ọ̀kìn. Kì í ṣe mi mọ̀ ọ́ ṣe adé orí ọ̀kìn. Àánú mo rí gbà adé orí ọ̀kìn. Àánú mo rí gbà adé orí ọ̀kìn. Ṣùkúrà àánú mo rí gbà adé orí ọ̀kìn. Ọmọ aládé àlàáfíà adé orí ọ̀kìn. Ẹ̀yà kìnìún Júdà adé orí ọ̀kìn. Ẹ̀yà kìnìún Júdà adé orí ọ̀kìn. Gbogbo nílé Jésè adé orí ọ̀kìn. Èmi ń jayé orí mi o adé orí ọ̀kìn. Èmi ń jayé orí mi adé orí ọ̀kìn. Ẹni bá dùnnú sí mi wọ́n ṣíwájú Túnjí Ọláwìyí. Ẹni bá dùnnú sí wa torí wa tó bá dùnnú Ọlọ́run ó ti ju Ọlọ́run lára wa kò pẹ̀gọ́ Ọlọ́run ọba Wàsíù Àyìndé ó ṣíwájú ìdùnnú Ọlọ́run ọba ìdùnnú Ọlọ́run ọba ìdùnnú Ọlọ́run ọba ìyọ́nú Ọlọ́run ọba ìyọ́nú Ọlọ́run ọba ìyọ́nú Ọlọ́run ọba òun náà máa rí. Ẹni bá yọ́nú sí mi Kádíjátù, ẹni bá yọ́nú sí mi Rashida, ẹ sọ fún ẹni bá yọ́nú sí wa o. Tó ti ju Ọlọ́run ọba lára tiwa kò bí inú oore iṣẹ́ Ọlọ́run ó ṣíwájú ìyọ́nú Ọlọ́run ọba ìyọ́nú Ọlọ́run ọba ìyọ́nú Ọlọ́run ọba òun náà máa rí.
bínú sí mi ẹ sọ fún kóró dáadáa kó tó máa bínú àìbínú iṣẹ́ ọlọ́run ọba o ẹni bá bínú sí mi ó ṣíwájú ìbínú ọlọ́run ọba ìbínú ọlọ́run ọba ìbínú ọlọ́run ọba ìbínú ọlọ́run ọba òun náà máa rí àánú mo rí gbà adé orí ọ̀kìn. Orípa adé orí ọ̀kìn. Àánú orípa adé orí ọ̀kìn. Ọmọ aládé àlàáfíà adé orí ọ̀kìn. Ọmọ aládé àlàáfíà adé orí ọ̀kìn. Èmi jáyé orí mi adé orí èmi jáyé orí mi. Adé orí ọ̀kì. Ọlọ́run ló gbogbo fọ́lẹ̀ o. Adé orí ọ̀kì. Kì í ṣe mi mọ̀ ọ́ ṣe. Adé orí ọ̀kì. Kì í ṣe mi mọ̀ ọ́ ṣe. Adé orí ọ̀kì. Àánú mo orí gbà. Adé orí ọ̀kì. Àánú mo orí gbà. Adé orí ọ̀kì. Ṣùkúrà. Àánú mo orí gbà. Adé orí ọ̀kì. Ọmọ aládé àlàáfíà. Adé orí ọ̀kì. Ẹ̀yà kìnìún Júdà. Adé orí ọ̀kìn. Ẹ̀yà kìnìún Júdà. Adé orí ọ̀kìn. Gbogbo nílé Jésè. Adé orí ọ̀kìn. Èmi jáyé orí mi o. Adé orí ọ̀kìn. Èmi jáyé orí mi. Adé orí ọ̀kìn. Ẹni bá dùnú sí mi. Wọ́n ṣọ́ọ̀jù. Túnjí. Ọláwìyí ẹni bá dùnnú sí wa torí wa tó bá dùnnú ọlọ́run ó ti ju ọlọ́run lára wa kò pẹ̀gọ́ ọlọ́run ọba Wasiu Ayinde ó ṣíwájú ìdùnnú ọlọ́run ọba ìdùnnú ọlọ́run ọba ìdùnnú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run ọba ìyọ́nú ọlọ́run ọba òun náà máa rí. ṣètọ́jú akínní ọmọ lára iwájú ìyọkọ bíi kí o.
sọ títí tó bá gbọ́. òwúrú àgọ́ méjì ó gbọ́dọ̀ mú mi ní kòtò. láìdé tó bá sọ títí tó bá gbọ́. òwúrú àgọ́ méjì ó gbọ́dọ̀ mú mi ní kòtò. gbogbo ọ̀rọ̀ ẹ̀ kan sọ ọkọ̀ láti bá ti gbọ́. ẹni bá òun ló lè bẹ́ o. gbogbo ọ̀rọ̀ ẹ̀ kan sọ ọkọ̀ láti bá ti gbọ́. ògèdè ń gbé pátá ìlú. má ní àwọn òbí ẹ̀ láìpẹ́. gbogbo ọ̀rọ̀ ẹ̀ kan sọ ọkọ̀ láti bá ti gbọ́. ìṣọ̀lá pátá ìlú. ọmọ ògèdè gbé ní johnson. ó má ní àwọn òbí ẹ̀ láìpẹ́. gbogbo ọ̀rọ̀ ẹ̀ kan sọ ọkọ̀ láti bá ti gbọ́. àwọn òbí àìlé adé òkè wà àràbà ń bí. gbogbo ọ̀rọ̀ ẹ̀ kan sọ ọkọ̀ láti bá ti gbọ́. má ní àwọn òbí ẹ̀ láìpẹ́. gbogbo ọ̀rọ̀ ẹ̀ kan sọ ọkọ̀ láti bá ti gbọ́. ìṣọ̀lá bàtà ìlú. ọmọ ògèdè gbé ní johnson.